pọ̀ kọjá mo sì fẹ́ rí ẹ kó kárí bọ̀ nínú mo lè má lè fún ẹ ní gbogbo mádùnmádùn tó ti mú ẹ lára tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n lè fi ìfẹ́ mú ìrora ẹ kúrò mo fẹ́ kó kọ́kọ́ sókè nípa ohunkóhun Ọlọ́run ló lè pèsè ohun gbogbo ṣùgbọ́n kàkà kọ́ mo lè má yọ aládùúgbò ní oníṣẹ́ nǹkan kan ṣoṣo ni mo fẹ́ kó ṣe fún mi. Mo ní láti di ìyàwó mi. Wá, ó ti ṣẹlẹ̀ látàná. Ó ṣe pàtàkì fún mi láti lọ. Mo ní láti. Ohun tí mò ń gbìyànjú láti sọ fún yín ni pé ibi tí ọ̀tá ti bá Ọ̀túnmọ́lá nílùú ó burú púpọ̀. Ó sì ṣeé ṣe kí wọ́n má lè rìn mọ́ láéláé. Ṣé ẹ̀yin ni ìyàwó wọn? Èmi ni ìyàwó àfẹ́sọ́nà ẹ̀. Láìpẹ́ láì jìnnà má di ìyàwó lé. Àmọ́ kò lè rìn mọ́ àbí kí lẹ sọ yẹn náà. Àǹfààní tí wọ́n ní láti rìn ó kéré lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n à ń tiraka kára wọn lè balẹ̀ fún iṣẹ́ abẹ tá fẹ́ ṣe fún wọn. Ṣùgbọ́n mo láti mọ èrò ọkàn àfẹ́sọ́nà wọn. Nítorí tó bá fẹ́ yíwọ́ ká lè jẹ́ kí. Kí ni ìtumọ̀ tó bá fẹ́ yíwọ́? Ẹ má jẹ́ kí n tàn yín. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Ẹ máa bọ̀, ẹ jẹ́ ká lọ fọwọ́ bọ̀wé ká lè tètè lọ ṣe iṣẹ́ abẹ tá fẹ́ ṣe. Ẹ tiẹ̀ má ronú àti ẹ ti gbìyànjú rárá. Ṣé sùúrù? Kí ni tiẹ̀ gan? Ẹ jọ nǹkan tí àfẹ́sọ́nà wọn bá ń fẹ́ la máa ṣe. Kò lè rí bẹ́ẹ̀, dókítà. Bí ẹ ṣe ń wò mí agbẹjọ́rò ni mí ní abẹ́ òfin ilé wa ẹni tí a mọ̀ ní ìyàwó Ọ̀túnba Olórùka ẹ̀rí olólẹ́tọ̀ àti sọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Tó bá rí bẹ́ẹ̀ ìwọ má dá sí mọ́. Ìyáàfin Oníbùdó kí ni ẹ fẹ́ ká ṣe? Ẹ sa gbogbo ipá tó wà níkàáwọ́ yín fún Ọlọ́run á fún yín ṣe. Ó dáa ẹ má bọ̀ ẹ já lọ fọwọ́ bọ̀wé. Ṣọmọ ká fi ní ṣe sínú ìwé ẹranko játijàti yìí. Àti wípé kí ni nǹkan tó fẹ́ gbà nínú kọ́ ọmọkùnrin náà máa jẹ̀rora. Nígbà tó ti sọ wípé kò tún lè rìn mọ́ tí tó fi táyé máa fi parẹ́. Òun àtùpà tó ti bọ etí ó ní òjò kò gbọ́ nígbà tí dókítà sọ pé ó ṣeé ṣe fún un láti rìn. Kí tí ẹnìkan tó wá débi gan kí nìkan tó wá débi. Ní sùúrù àtètè mọ́ lè olè aṣẹ́wó onírànú àbúkọ́láyé mọ́ wá sí. àwòmọ́ ò lè jọ ẹ̀gbìn wọ́n wá bá igi jayé ni àdàbà ọ̀nà nìyàn ń kùn gbẹ́ bí pápá bá ń jó ẹyẹ oko wá fò lọ ṣàṣàlàbò tó lè bá ọkọ̀ jìṣẹ́ jìyà ìfẹ́ yìí ó ní pàtàkì. Olúwa ló mọ̀nú ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀dá ò máa rọ́kàn ẹ̀wẹ̀ ní àpẹẹlẹ ní kejì tó fẹ̀jẹ̀ sínú tútọ́ fún fẹ̀jáde ẹ̀dá ò ṣe gbára lé wọn á já ní sébùté. Ó ní lọ́jọ́ kejì tí mo ti wà níbí ìwé àkọsílẹ̀ ọ̀hún sọ fún mi ìgbà wo gan-an ni mo débi tí mo wà yìí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ẹran ara mi ń tì mí bí kí n lu Ọláníyì. Bí mo ṣe ń wò yìí mi ò mọ ohun tí mo lè ṣe
Ọláníyì. ó dàbí pé ó máa tó padà bọ̀ sípò ó ti lè gbọ́ gbogbo nǹkan tá a bá sọ ṣùgbọ́n kò tí ì lè sọ̀rọ̀. ara ẹ̀ tó kú táyì nǹkan. ìyáàfin oníbùdó díẹ̀díẹ̀ ni tí nǹkan tí mo fẹ́ ṣe yìí bá dùn ẹ́ kò ṣẹ́jú léraléra. ìyáàfin ẹ má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó fún yín ní ìrẹ̀wẹ̀sì nǹkan tó ṣẹlẹ̀ yìí kò burú tó bá ṣe rò tẹ́lẹ̀ nísìnyí ó ti bẹ̀rẹ̀ sí mí fúnra ara ẹ̀ nǹkan tó ìgbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ sí ó bá lójijì tí ìjayà bá ti kúrò lára ẹ̀ ó ṣeé ṣe kí àwọn iṣan ara ẹ̀ bẹ̀rẹ̀ sí jí padà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ kú fún àdúrà ẹ máa gbàdúrà fún kẹ́sì nírètí kò sí nǹkan tó lù wá lè ṣe. ìwé àkọsílẹ̀ ọ̀hún òní ni ọjọ́ 5 oṣù ọ̀wẹ̀wẹ̀ bí mo ṣe jókòó síbí mo ń ronú nípa bí mo ṣe lè kó àwọn àfọ́kù ìgbésí ayé mi tẹ́lẹ̀ pọ̀ kí nǹkan padà sí ibi tàtẹ̀yìnwá. ó yá jáde báyìí torí ahéré ló máa kẹ́yìn olóko jáde báyìí wọ́n ní kó jáde. wọ́n gbé o ti lọ sílẹ̀ o fẹ́ kó owó mi lọ sílẹ̀ yìí o jí owó yìí kọ́ ẹ́ ní ọ̀rọ̀ kírọ̀ yìí. gba owó ẹ tó bá kú kàn sin ẹ pẹ̀lú ẹ. mo pé lọ́lá ọlá òṣèbí kan lórúkọ mi. pẹ̀lẹ́ báwo ni. oh àwa ti fẹ́ máa lọ àbí ayọ̀mí ilé ṣàtìtòlù. ìrora ìyà àti àìbalẹ̀ ọkàn nìkan ni mò ń rántí bí mo ṣe ń wo gbogbo inú ilé Ọláníyì kiri.